Africa Content TV. láti ìwà olè wọ́n àbá ọ̀ṣọ́lá àjọ adébútú olóríire bí tó tún kẹ́wọ̀n olóríire mọ́ra alábàdàbà ìṣẹ́lẹ̀ṣẹ́ adébútú làdó wàhálẹ̀ ilé ọ̀làdó ilé ọ̀làdó adébútú mi làdó máa wọlé wọn àbá ọmọ ilé àbájá alábìsáyọ. òun ẹ̀ kó ti yé ọba tó ti gbẹ́ pé òpé gbọ́ngàn sábà dúró báwọn lọ̀sẹ̀ báwọn lọ́wọ́ mi tó rà àti bẹ́jú yọ sọ́gà àti ní báwọn kúrò tó bá lè fọ́ wọn ní fáwà lórí bàbá rárá àti ní báwọn ojú mi ṣùgbọ́n lọ. òun ló gbé ìròyìn ọ̀rẹ́ mi ọ̀rẹ́. Ayéwọ́lá máa ṣe sí àná. Tànà lójú ti jẹ́ta. Ẹ̀yin tí a lè ṣọ́wà, ìjẹta lójú ti jẹ́ mi o. Ẹ̀ẹ́dọ́n sọ ìṣẹ̀lẹ̀ ṣàfàyè. Ṣé pẹ̀lú wọn tẹ̀ á? Ẹ máa fọ́ wọn.
àjọ máa ṣe é ju báyìí lọ nínú àlàáfíà nínú ìdùnnú nínú ayọ̀ nínú ìlera nínú àgbéga nínú ẹ̀mí gbọ́dọ̀ ọ̀pọ̀ ìdùnnú àtàrà ìyẹyẹ ìkẹ́kẹ́ ìbísí olórí aláàbáàdà àánú ọlọ́run tó máa bá lòlò wa tó ìṣẹ́ máa jẹ́ fún kábíyèsí ọba James ọba Fẹ́mi Sálíù láàrin ẹ̀ máa ń lè fún ọba o. Omi ò dájú sáwọn yìí, àbẹ̀ wá sí láti ọ̀dọ́ ní ìgbà tó ṣe. Ẹ̀yin tó ṣe ibi ìjọba jọ̀wọ́ sí ní sàbí tó rí ìwò. Ó sì máa ń ẹ̀kọ́ fi ó ṣe òun yìí. Ẹ̀rí tó ní wéjì. Ó dájú sáwọn yìí. Ìlànà lórí òdòdó jáde ìgbà tó ṣe. Ọ̀dà lè gẹ́wọ́, èmi àgáwà, èmi àgbàgọ́sọ̀, èmi àgẹ́wọ́ kọ́, èmi àjọ́gọ́dọ̀, oníwọ̀ gbà fún mọ́mọ́, èmi àjọ́gọ́, àwọn tó gbà fún ìyàgọ́. Àwọn èèyàn tó gbà fún mọ́mọ́ wọn lè ṣàkọ́, àwọn tó gbà fún mọ́mọ́ wọn lè ṣàkọ́. Contribution to India. Tọ́ba mi pé kí ni mo ṣe ẹ̀yin tí mi ẹ̀ dáhùn lóhùn fáwọn tí mo ṣe celebrity person ló ambassador fún ìdí àti ìlànàbí tó bá gbọ́dọ̀ àwọn ní kọ́ọ̀ṣì Nàìjíríà ìmúra òní ìbùjọ pàṣẹwàá lọ́gbà ọ̀dọ́ tó kẹfẹ́ mú. Ìgbà tẹ́lifíṣẹ́ ìwà tó ń lórí sí àwọn contribution to me ní ẹ̀ kò yẹ kó sí wa kò yẹ kó sí wa. Dàpọ̀ Abíọ́dún gbogbo agbègbè yìí wọ́n ń ka wọn lọ́wọ́ yìí lọ́ba sọ́wọ́ òkèèrè o àjíwọ̀ra kẹfà ìjà lórí ìyàmá. Ọlọ́gbẹ́ kúnlẹ̀ ṣe ọ̀lẹ́ ọ̀ṣẹ́ ń ká ọ̀ṣọ́ ọ̀pánà.
ọjọ́ ọlọ́run ọ̀dẹ. Àwọn tàdúgbò òyìnbó wọ́n ṣe rí. Àwọn tàdúgbò òyìnbó ṣe bẹ́ẹ̀ o. Àwọn tàdúgbò òyìnbó yàtọ̀. Àwọn tàdúgbò òyìnbó ṣe nọ́mà. Àwọn tí àdúgbò òyìnbó múra dáadáa. Àwọn bọ́ìsì àdúgbò òyìnbó pẹ́ ni wọ́n. Àwọn bàbá àdúgbò òyìnbó dúró dédé. Àwọn bàbá àdúgbò òyìnbó kùnrin wọn lẹ́nu. Àwọn bàbá àdúgbò òyìnbó ṣe dára. Owó bẹ̀ ládùúgbò yìí ó. Ọlágbé olókèrè ìbàdàn. Ogun state government gọ́màdé gbogbo kèrè kéré. Táwọn bá fẹ́ ní ìbò òyìnbó. Wọ́n lè má wà bí òyìnbó lọ́ba tó wà. Láti wáyé ká fẹ́ ìyìnbó lọ́ba tó. Wọ́n gba àdúgbò ìgbà yìí o. Wọ́n gba àdúgbò ìgbà yìí. Ayọ̀ ló bẹ̀rẹ̀ ẹ̀ wá ṣe díẹ̀ díẹ̀ báwọn.